ṣe rí ilé ayé tá wà yìí ó le gan, ó le gidi gan, ó lágbára gan. Ó mì pé life tá ń lò lọ́wọ́ yìí, ilé ayé tá wà yìí, ó nira, ó lágbára. Sórí tó bá ti dààmú, tó ti wàhálà, tó ti fìtínà, tó ti fòró, tẹ́mi ẹ̀ ti fẹ́ pin, gbogbo ọgbọ́n tó mọ̀ ló ti dá. Kódà ó ti fẹ́ máa rò bíi pé ṣoráyé wá báyìí níbi tí wàhálà yẹn lè dé. Advice ti fẹ́ fún ẹ ni wípé kó o ṣàdúà níwọ̀n 5%. Ṣó wá rí 95% tó kù fi study King Dr. Saheed Osupa. Mi mọ̀ bóyá mo ń communicate. Tó bá ti ṣàdúà 5%, tó bá ti lo 5% fún prayer, tó ti ṣàdúà 5%, gbogbo 95% tó kù fi study King Dr. Saheed Osupa. Wàá bá bẹ́ẹ̀, wàá rí bẹ́ẹ̀. Sórí olórin pọ̀, àwọn tó máa ń kọrin pọ̀ gan. Bọ́ ta ló ń kọ orin tó ń sọ ọ̀rọ̀ jáde lẹ́nu ara ẹ̀ pẹ̀lú ìrònú ẹ̀ tó wá ń ṣe déédéé nǹkan tó ń ṣe ẹni tó mọ̀ àti ẹni tí ó mọ̀? O ò tí ì get. Èèyàn ń sọ̀rọ̀, ó ń kọ orin, kò mọ̀ ẹ́ tẹ́lẹ̀, ó wá dàbí messenger tó wá ṣàlàyé fún ẹ pé nǹkan báyìí ń ṣe ẹ́. Bọ̀bọ́ yìí wá ń ṣe ẹ́ yẹn o, tó bá dẹ̀ ṣe báyìí wàá rí solution o. Tó bá dẹ̀ gbà báyìí ọ̀nà àbáyọ máa wá o. O ò lọ bá o ò lọ dífá lọ́dọ̀ ẹ o. So ní gbogbo aspect life látòkè délẹ̀, kò tí ì síbi tí máa yí yóò tí ì touch. Tí wọ́n bá jẹ́ ẹni tí kò kí ń like ìlú nínú orin, àsìkò tó bá ti ń gbọ́ cassette Saheed Osupa, máa rí bíi pé wọ́n lùlù sí. Kó o máa píìkì àwọn ọ̀rọ̀, àwọn weddings yẹn, àwọn ọgbọ́n, àwọn ìtọ́sọ́nà, àwọn ọ̀nà àbáyọ, àwọn ìrírí, àwọn in tó ò tiẹ̀ lérò pé so kíní lè rí báyìí, okay, ṣe ń bá rò báyìí, okay, tí ń bá gbà báyìí, okay, ẹni báyìí ló yẹ kí n fọ̀rọ̀ mi lọ, okay, tí ń bá béèrè nǹkan lọ́wọ́ ẹni yìí tí ò bá fún mi, kò yẹ kí n bínú sí. Okay, tọ́rẹ́ mi bá ń ṣe báyìí, ó lè jẹ́ nǹkan báyìí ló fà. Okay o, Ọlọ́run tó dá wa sílé ayé báyìí ló ṣe fẹ́ ká sìn òun. Okay, tá bá béèrè kíní tí ò bá fún wa, reason tó lè wà ń bẹ́ẹ̀ nìyí. O lè jó lóròjú, kó jẹ́ ẹni tó ya ọ̀lẹ nípa pé à ń study Quran. O lè jó lóròjú, kó jẹ́ ẹni tó ya ọ̀lẹ nípa pé à ń study Bible. Èmi wá ń sọ fún ẹ ń sìn wípé kó o gbìyànjú, kó o try, kó o ṣe prayer ní 5%, torí mo mọ̀ pé o yọ̀lẹ, o lẹ dáadáa, o lẹ́mí àdúrà púpọ̀. Ṣé ní 5%? Ṣó wá rí 95% tó kù dedicate láti study King Dr. Saheed Osupa. Ó máa padà wá ṣàdúrà fún mi. Ó máa padà wá ṣàdúrà fún mi. Wàá dúpẹ́ lọ́wọ́ mi, wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wàá dúpẹ́ lọ́wọ́ King Dr. Saheed Osupa.